أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير. بديع السماوات والأرض ما شاء الله. وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. دعواهم فيها سبحانك اللهم وتحيته فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. الله 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 ربنا. الله 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 حسبنا. ربنا الله الله حسبنا. مرحبا bàbá wa gba Ilawy. bí wá sí lórí sàlọ́. Yahadili anama. Pẹ̀lú ìwáàsí bákẹ́dà. Ẹbí ń sọ àwọn èèyàn mọ̀nà lójú ọ̀nà Sheikh Abdul Lateef. Faydo. Àhàlà Ilawy Lisanul Faydo. Gbogbo wa kí. Wàhíìzọ́n bílẹ̀ àti sàhálà ṣe ìkànnà. Àníkẹ́ máa wọlé kẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àdé ìtànà sà. Mélòó ẹni tẹ́ fi mọ̀nà. Àwálì fẹ́ ìdọ̀tí. Lójú ọ̀nà Sheikh Abdul Lateef. Wàbíza. Pẹ̀lú ẹ̀ bákan náà. Kúntà Lisanul Faydo. Kàmúnú fún Mélòó ẹ̀mí. Lítàyà ṣe ìkànnà. Tọ́tí tẹ̀yẹ̀ látàrí kí wọ́n kó wá sí láti ọ̀rá kọ́kọ́ wọ̀nyí. Jìdí tàhá àdásánẹ́ kúrọ̀ ìmọ̀ súnmọ́ ọ̀rọ̀bùnẹ́ bímọ bí wà tó bí bí kọ́ni kó máa jẹ́ Ilawy dáyé àti lọ́sàn wà máa sáyé àti ní gbogbo gbà tọ́wí gbogbo ẹ̀mí ọ̀pọ̀ àlàáfíà tẹ̀sí iṣẹ́ náà jẹ́ pẹ́ sí àbúdù kàlẹ́ẹ̀fì bàbá wa ṣe láti lè fún wa Ilawy ọlọ́dàkùn bá wa sọ yìí kó o ní fi àwọn ètò ọ̀tá. Nabiyy Mustafa sajana. Allah Allah Rabbuna. Allah Allah hasibuna. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم. الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. صلاة رحمة لكل وروح لكل وزير لكل ونور لكل جامع كلية الأسماء وصفة المعذوذ بما لم يادر به غير عين ما تجلت لسات سيدنا محمد صلى الله عليه وسلم. صلاة كلية ذاتية أذلية ديمومية باريشة من عذرة المحبة إلى عذرة المعبوبية هدد الأنفاس والعواتر في آل ومعال مدروبة في ألف ضربة في كل مقداره لطرفة عين. آمين. ألف لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. آمين. صلاة تفتح لنا بها أبواب الرضا وتيسير. آمين. وتغلق عنا أبواب الشعر والتعظيم. آمين. وتكون لنا نبيا وليا. آمين. ونذيرا. آمين. أنت ولينا ومولانا. آمين. ونعم المولى ونعم النصير. آمين. يا خيمة الشيخ احضر لنا بهذا المحضر فلتعطف بالنثرة تعطي لنا بالسفر بجائهم وبعنسهم. طيب لنا عيش الحياة وختم لنا بالخير يا ما لا لنا رب سواه بجاههم بجاههم ìtọ́ka dáwà tó dọ́dọ̀ kálukú ìpèpè tí wọ́n pe kálukú àti tí kálukú wá dá lóhùn yàtọ̀ síra wọn. بجاههم àmọ́ ìpè ànẹ́bì lọ́wọ́ dá lóhùn kó sọ pé sallallahu وبعزهم طيب لنا طيب لنا عيش الحياة. ibi lálẹ́ yìí kò sẹ́mi fagùn. ما شاء الله. mẹ́fà gùn sí bí. máa gbọ́ áàdì mi ni wá. ayakumullah. olówó wa ń bẹ ń tòsí. anakumullah. àmọ́ lábẹ́ kíṣe wo tó dé gbogbo yìí táwọn wíkiri ayé náà wá sí wọn là ń rọ torí náà àlùbáríkà wọn ni. ما شاء الله. Mawlana Sheikh Muhammad Mansour Ibrahim Niyas. أدام الله حياته. àwọn náà la fi ṣe tàwásù nìyẹn. pé bìjà ìhìn. بجاههم bàbá àgbà wí bẹ́ẹ̀. بجاههم mo kí ọlọ́run. وبعزهم bọ́lọ̀ ń bá tóbi sọ pé Allahu Akbar. الله أكبر. ó yá kí ọlọ́run gbólóhùn kan máa tẹ Allahu Akbar. الله أكبر إنه متقدر jẹ́ kádàrá oríire yìí mẹ́mi àtiwọ́ náà sọ pé Allahu Akbar. والناس متسبب لأعمال. ọlọ́run tó sọ wá lé lóríire tó lóríire rò wá. ẹni ọlọ́run ọba lóríire rò kò lè sí nínú mujtama yìí. الله أكبر. Ànábì ní ma yuridu Allahu bihi khayran yufaqqihu fi ddin. àwọn èèyàn wá rò pé nìyẹn ni ọmọ fi kí ó jù. bàbá fáàní mélòó ló wá fẹ́ mọ̀ gbogbo mọ́sàbí mélòó ló fẹ́ mọ̀ àmọ́ yufaqqihu fi ddin yóò gbàgbọ́ yí ẹ̀sìn ẹnìkan ò lè gbàgbọ́ yí ẹ̀sìn láì gbàgbọ́ yí Ọlọ́run. Allahu akbar Rabbul kauni wal qadari. gbàgbọ́ yí Ọlọ́run níbì kan àbí kọ́ máa bẹ nínú àrùn àwùjọ yìí. Allahu akbar Rabbul kauni wal qadari. tí gbogbo ayé ń tọrọ nínú Fatiha pé ihdina. Siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim. Siratal ladhina an'amta alayhim minan nabiyyin was-siddiqin wash-shuhada'i. Wasalina wa husna ulaika rafiqa. àwọn tí a fẹ́ jọ yẹn tálùkùránì ní ká tọrọ pé irú ìtọ́sọ́nà tó tọ́ sáwọn aṣáájú tí wọ́n ṣe ríire tọ́lọ̀ ń yọ́nú sí
kò sójú ọ̀nà kan jojú ọ̀nà yìí lọ. Masha Allah. ọ̀nà yẹn lọ́lọ́run fà wá sínú ẹ̀ yìí ọ̀nà táwọn olóríire àkọ́kọ́ tọ̀ ní ọ̀nà táwọn olóríire tàsìkò yìí lọ́wọ́ ń tọ̀ ní ọ̀nà táwọn tábà tún fẹ́ soríire ti gba tọ̀lá ó tún tọ̀. Rabbuli kauni wal qadari. ìkẹ́ àti ìgẹ̀fà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. àwọn èèyàn ọmọ fẹ́ràn nẹ́bí púpọ̀. Sallallahu alayhi wa sallam. salli wa sallim. Rabbi alama jali wara bi kitabi nurin. Sayyidina al-Mustafa Muhammad wa li ali wa sahbihi ajma'ina. Ọlọ́run bá a ṣe fẹ́ni tọ́lọ̀ nítorí ẹ̀dá tí ń jà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. tọ́wọ́ akó ìkẹyìn náà bá gbogbo ayé tó pé látara kẹta nẹ́bí yìí ni gbogbo ẹni tó rí kẹ ti ń rí kẹ. Masha Allah. bí iná là. Kullul anbiya'i manalahu. àwọn ànẹ́bí ọlọ́run rí eríire paríparí lọ́dọ̀ ànẹ́bí. táwa ànẹ́bí tó kù tí ń bẹ láyé tí ìsoríire ànẹ́bí ní jẹ́. Sallallahu alayhi wa sallam. Alan. Naam. bọ́ bá rí bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run kọ́ máa bẹ fún ànẹ́bí. Sallallahu alayhi wa sallam. àlékún yọ́nú ọlọ́run fún Mawlana Sheikh Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. àlékún yọ́nú lórí yọ́nú fún bàbá wa Gawsul Azam. Yes. kutubul akitabu fadlul afradu. Radiyallahu ta'ala anhu. mumidul anami Gawsul agniya. Mawlana Sheikh Alhaji Ibrahim Niyas. Bayas radiyallahu ta'ala anhu. الذي مكانه في سمانه وسمانه في مكانه Radiyallahu مدى ta'ala الدار anhu. والأحيام. àfa àwọn kan bẹ wọn nígbà ìgbà yẹn ó lọ ṣáájú kí wọn ó tó lọ àwọn kan bẹ tán bá ti lọ tán wọn kó gbà wọn lọ. Allahu akbar. àmọ́ Mawlana Sheikh Alhaji Ibrahim. Radiyallahu ta'ala wọ́n anhu. máa ń sọ anywhere gbogbo àfa ń bẹ láyé àmọ́ ìdírákùl màkàmà Sheikh bóni kò sẹ́nìkan tẹ́ lè fi wé ẹni tí ń rí kẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀dá ọlọ́run jù láyé lẹ́yìn ànábì Mawlana Sheikh Alhaji Ibrahim. Radiyallahu ta'ala anhu. ànábì ni gbogbo ayé ń sàṣàlátù fún níjọ́ ojúmọ́ tí ò sẹ́nìkan tí ò ní sàṣàlátù fún ànábì. Sallallahu alayhi wa sallam. níyì òǹdíwọ̀n bá ọba tẹ̀lé sàṣàlátù ànábì tó. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ náà làáfà onígbàrú adíyà Mawlana Sheikh Ayatul Ibrahim. Kursi Ikhlasi Salatul Fati tí Mawlana Sheikh Ibrahim ń gbà. ẹ wá wòye mílíọ̀nù tí ń wọlé sínú adira yẹn lójoojúmọ́. Anakumullah. bọ́ ọ bá rò pọ̀ fẹ́ fi jà fà lẹ́yìn tó fi mọ̀ pé kò ṣeé lé bá nìyẹn. kò ṣeé lébèlé pé èèyàn fẹ́ bá ṣé o sì ní tó bá fẹ́ sáré náà eré ń bẹ. òdìríkù máa ń mà dọ́. Afuntuma baqa. wà á ń tasbaqu rijalu Asbaqa. kọ̀sásìkò àlékún yọ́nú fún Mawlana Sheikh Ibrahim. Radiyallahu anhu. baba Saidi Ali Sise. Allahu ta'ala. ọlọ́run bá sàlékún yọ́nú fún wọn. Amin. kárí gbogbo àwọn àlùfáà wa mumidi wa munkiri Mawlana Sheikh al-marhum Asheikhina Qadim al-Muqaddim Muhammad al-Awwal. Awwal radiyallahu ta'ala anhu. àyìnlá ọ̀tọ̀ lórí tagammadakumullahu bi rahmatihi. Amin. wa walidi wa mumidi ruhi wa ma'i Mawlana Sheikh Alhaji Ibrahim Ìdòwú Alákòní Al-Ilawy. Radiyallahu ta'ala anhu. ọlọ́run wà lùbáríkọ́lá gbogbo àwọn tán ṣiṣẹ́ àṣeyọrí wa wọ̀nyí. mo kí bàbá àgbà níkàlẹ̀. Radiyallahu ta'ala ẹni anhu. tó ṣiṣẹ́ àná lẹ́ni tó ṣiṣẹ́ èní lánàá. ẹni aṣọ níṣẹ́ ò lè wọ̀. Anakumullah. nígbà tí mo débi tí mo bá wọn Sheikh. so mo kọ́ gbóná. ìjókòó yìí ládàbí ń bẹ ń bí tó pọ̀. nígbà tí ṣé o fẹ́ ṣe adíyá ń sìn wọ́n ṣe adíyá Mawlana Sheikh Alhaji Abdul Razak. Masha Allah. ọ wíwẹ̀ dáadáa. Radiyallahu ta'ala anhu. sórí Mawlana Sheikh Alhaji Abdul Razak tajaliyati wọn tajaliyati lè kùlí ní kóòtù mi ẹni wíyà gbogbo àbùnà Sheikh Lalifa gbọ́ dáadáa. Gbọ́ dáadáa. àmọ́ Sheikh wọ́n wá ní àlífà èèyàn máa ń ní baálé ilé wọn máa lọ lórí ilé. Dandan ni. ọgbọ́n Yorùbá Anakumullah. dandan ni wọ́n máa wá ń jẹ oyè ṣùgbọ́n wọn kì í jẹ àgbà. Allahu akbar. ó kálukú ó tún ẹ̀yìn ara ẹ̀ ṣe lójú ayé ara ẹ̀. Kó o tó lọ. àwọn àgbà tàná wọ́n sàwọn kankan wọ́n sàwọn kìtìmán wọ́n dákẹ́
àwọn afáwọn Kaula ibi wọ́n fi sí mubasharatan ni wọ́n fi hàn wá pé bí mo wà ní. Maulana Sheikh Abdul Razak radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá lékún kẹ́ wọn. Àmín. Gbogbo wa ti máa wá jókòó tí wọ́n níta yìí nì. A jókòó pẹ̀lú wọn bí miraran wa tikraran wa mikiraran. Àmọ́njọ́ náà à ń bẹ ní ẹsẹ̀ bàtà gbogbo àwọn wòlíì Ọlọ́run ilẹ̀ ẹlẹ́bí la jókòó tó ra fẹ́ ṣe tẹ́rìjúmọ̀ fáfá wa gbà. Mo kí bàbá wa tán bẹ́ ń jókòó. damallahu hayatahu. Atọ́lọ́láhu dawlatakum. Amina. Wa afisakumullahu fi kulli bala. Amina. Tí sẹ́wù ń bẹ lára gbogbo nǹkan. Pátá. Bàbá wa iná ni wọ́n máa ń sọ fún wa ṣé Mansour. Jalla. Sẹ́wù ni kò sí kékeré nu wa o. Kò sì sí àgbà nu wa. Àwọn àgbà wa nìkan lẹ́kan máa fẹ́ fojú sí ni. Ẹnìkan oṣù tí ń bẹ lára kékeré ní ń bẹ lára àgbà. Abánijọ́ tẹ̀ tí ń tẹ̀lé mi ta ló béèrè ìyá mi nínú yín. Tọ́. Pété níyà ti yín. Ṣèbí bàbá kan oṣù iná là ń rí tí ń jẹ́ yẹ̀sìyẹ̀sì yẹn. Ọmọ akéwù tí orí rẹ̀ bá tó náà fẹ́ lálẹ́ ni kọ́ mọ́ dalẹ́ àfẹ́ ẹ̀rú kò sí tó ní kéèyàn mọ́ sàṣà tó wù sẹ̀sà tó wù. Ó. Masha Allah. Àmọ́ húrímà yẹn. Gbogbo wọn lèyàn fún. Gbogbo wọn lèyàn ó fún. Ẹni Ọlọ́run bá wá sí mọ́ kó wá. Ó. Ayadakumullah. Kò sí máa sọ máa wí bẹ́ẹ̀ máa. Ó ti kọjá. Lisanu Sidik wa Lisanul Faydo Tijani wal Awaliya. Ọ̀gbọ́n Yorùbá. Sórí gbogbo wa náà la lọ. Kò sẹ́ńtì ò ní lọ. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nísìnyí ń fún kálukú ní tàbí òní ń ta kálukú jí pé bóòlù ẹ̀yìn tèmi náà ṣe fẹ́ rí. Bí ẹ̀yìn yẹn ṣe fẹ́ rí yẹn tètè máa ṣẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀. Èyí tó bá gbọ́rọ̀ sọ èyí tó bá gbé pèsè. Kówí ni o. Mo wá fi bàbá kí gbogbo ilé lápapọ̀. Masha Allah. Ilé náà má jẹ́ ó dàrú. Amina. Orí wọ́n tó ń dààmú ẹ̀mí. Ntí ilé yín náà pọ̀ ní òjò sí wàhálà. Allahu akbar. Ó pọ́n lé yín ni. Ẹ̀yẹnjú tán ni. Lọ́wọ́ wo gbogbo ilé tán ti yanjú wàhálà yìí ó ń rú. Kò sí ọgbọ́n. Wọ́n kàn ń rọ́gbọ́n daṣọ bójúra wọn lọ ni. Akisamtubila. Kò sílé ńlá tí ò rú. Àmọ́ wọ́n rọ́gbọ́n daṣọ bójúra wọn lọ. Afimulana náà bẹ lọ́hùn ọba tó pọ̀ ní máa rólé ara rẹ̀. Ọlọ́run ronú ilé náà má jẹ́ ó dàrú. Amina. Bọ́lá pé àfẹ́bẹ́ ó dàrú má dalẹ̀ tí kálukú wa náà rú. Amina. Ẹ wá rí bàbá ọlọ́dún èní. Adamallahu hayatahu. Ó kàn kọrin kan fún Ṣéwù kí n gbọ́ náà. Atolallahu umraka ya mọ̀lẹ́gbẹ́.
ó di ọ̀rẹ́ ọ̀gbọ́ ó di mo rí bàbá yìí gbé mọ́ra bí bàbá ń ti tó nì alaye ni àníyàn tó dé tó ní alaye sà mo máa wò tó wà láì ọmọ ọkọ̀ tó tọ́ ṣíṣe àga alaye gan ni. Ala inna awliya Allahi la khawfun alayhim ọlọ́run jẹ́ síra dáadáa ni. wa lahum yahzanun. inú ilé yín dùn níbi fi ń dùn má da ọ̀dọ̀ yín rú. àmín. àárín ẹ̀yin àti ìyàwó má jẹ́ ó dàrú. àmín. gbogbo ẹjọ́ ọbú tí wọ́n máa wá rò létí bàbá òfin ní lóhùn náà tíjà lálẹ́ àyẹ̀ ó fi dé ọlọ́run má jẹ́ lè ṣe o. àmín. wọ́n tó wojú yín lẹ́yìn sàpé torí yín ti àfàtún lọ. Ala inna awliya Allahi la khawfun alayhim. sọ́ni gbogbo owó tó ń fẹ́ di bí bàbá yìí ṣe dà. ọ̀fẹ́ di gidi. ọ̀fẹ́ dọ̀rí jìnnà mo fẹ́ di wìláyà kí ni à ń pè ń wòlíì má ní wọ́ọ̀lù wàlí yìí. Al-wali lugatan. so ọ̀sàrè ni. At-takribu alikoribu walimuhibu wanasiru. lọ́gàtàn padà síbẹ̀. Lugatan. nǹkan pé wìláyà lódìdí. Huwa. òun náà ni ọ̀rẹ́. Walimuhibu. mo wá gbọ́ ọ̀rẹ́ ta ni ọ̀rẹ́ ọlọ́run. mo wá gbàgbé pé bọ́lọ́run ṣe ní wàlíyù rẹ̀ náà ní ṣètá náà ní àwọn wàlíyù. awliya Allah ń bẹ awliya ṣètá ni ń bẹ. ìwọ ni ọmọlú èwo lọ fẹ́ jẹ́. Masha Allah. ní ti ń bẹ lójú ọ̀nà yìí nìyẹn o. torí tọ̀ríkà wọ́n ní tọ̀ríkà ọwọ́ àwọn ẹ̀ka béèrè pé tọ̀ríkà tún ilà ẹ̀ níta pé ń tọ̀ríkà àwọn túrùk ojú ọ̀nà ni jámù òhun ni túrùk tìjàníyà ni mẹ́kàdìríyà ni mísàsàlíyà ni nàkṣàbándí ìbò là ń lọ tọ̀ríkà tún illallah ọ̀nà tó lọ já sí ilé ọlọ́run tó pé tá a bá tọ̀tọ̀ kò síbi afẹ́ já sí tàjálì yẹn ti lè kù lé illallah gbogbo nǹkan ní ọ̀padà sọ́dọ̀ ọlọ́run. Allahu akbar. bàbá wa lè rọ́nà yẹn tọ̀ kí ni ó sọ ọ́ dà zọ́ra wàlíyàn ọ̀padà dọ̀rẹ́ ńlọ́bi jẹ́ pé àníyàn tá a fi ń ṣe wíìrìdì yàtọ̀ sáníyàn tá a fi ń kírun. ó yàtọ̀ síra wọn. táàbù dání láì ní nígbà tá a fẹ́ kírun àmọ́ àtàkọ́rọ̀bà ilayk ìnínà wẹ́ẹ́tọ̀ àná àtàkọ́rọ̀b ilayka. afẹ́ bá ọ̀dọ́ rẹ̀ à ń àpòsí ẹ̀ ní bóyá yóò gbà kó gba ẹnìkan ò tí ì mọ̀ o. Allahu akbar. ṣùgbọ́n tàkàrùbí la fẹ́ ṣe afẹ́ súnmọ́ afẹ́ dọ̀rẹ́ rẹ̀ ìbítígà amaridọ́ọ̀tì ká kọ́wá tí n tà ń torí ẹ̀ ṣe ìyọ́nù rẹ̀ gangan là ń wá o. wọ́kọ́ sídẹ̀n. biwajhi kalikari. èròǹgbà wa gan délẹ̀délẹ̀ tíbi tá à ń lọ gan ni pé àní àdójúkọ rẹ pàápàá táwọn tàná rí yẹn tó fi ní ìní wajjahtu wajhi lillazi fatara samawati wal ardi. hanifan. irú ojú yẹn là ń wá nígbà tá à ń dà níyàn ni mò ń sọ fún ọ. kò sásìkò tó bẹ́ẹ̀ ọ ni màkàrà ni waliyan ọwọ́ fẹ́ di wòlíì máa wá gbọ́ bismillah. Al-awwal. àkọ́kọ́ tí wọ́n fi di wòlíì ọlọ́run. Al-mahabbatu lillahi wa rasulihi. Wallahi ìfẹ́ ọlọ́run làkọ́kọ́. ìfẹ́ ọlọ́run làkọ́kọ́. àti ìfẹ́ tà nẹ́bì. because tíṣà tá a bá láìkì á lè mọ subject yẹ. okay. tíṣà kan tá a láìkì tó bá wọnú kíláàsì tẹ́mi wá ti kọ̀ tẹ́lẹ̀ bó bá work out gan bó bá ń bẹ́ẹ̀ mí rẹ̀ ò ní sí ní ọ̀dọ̀ rẹ̀ mahabbat Allah wà á kọ́kọ́ nífẹ̀ẹ́ ọlọ́run tọ́wọ́ lẹ́ni tó fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run yóò lágbè mọ́ra nítorí gbogbo tó fẹ́ kọ́ ọlọ́run ó ṣe fún o mò ń bọ̀ wá bẹ́ẹ̀. Qala nabiyyu man adali waliyan. tọ́wọ́ aláfárá tí wọ́n máa bá dọ́dọ̀ ọlọ́run gan wàlẹ́ àfárá àdánwò ni. Allahu akbar. ọ̀gbọ́n yorùbá. Man adali waliyan. dọ̀rí ọlọ́run gidi wọ́n yé dọ̀rí ọlọ́run nínú ìgbádùn kì í ṣe tí sẹ́wọ̀n fi bẹ̀rẹ̀ ní. àmọ́ mùrídìí tó bá délé ní agbádá ńlá yìí àti iṣẹ́ ńlá yìí ló fẹ́ wò. wàláhì kó tó dà báyìí ojú rí tó. Man adali waliyan. fẹ́ dàbí wọ́n ti dà yìí wàá pìpì àwọn nǹkan kan. Faqad azantu bil hurbi. ó ní ogun láfi ìjà o ẹni a bá fẹ́ sọ̀dọ̀ rẹ wa ọlọ́run yẹn arrest èèyàn. Allahu akbar. nírọ̀rùn àwọn tí bí náà máa ń lógún ẹ̀fẹ́ ọlọ́run pè é tàlẹ́ ọlọ́run pè é ó wá fi sẹ́lẹ̀ yóò jẹ páànù yà. Allahu akbar.
ṣùgbọ́n pípé tọ́lọ́run gbogbo ẹni Ọlọ́run bá pè sọ́dọ̀ kó fẹ́ sọ́dọ̀ rẹ kì í ṣe pé yóò fi rọrùn pé wàláhì yóò gbàmú pẹ̀lú jàlálíà ni o jàlálíà ẹni ọ̀wà jẹ́ ọmọ súnmọ́ Ọlọ́run bil askar òun ọmọ wa bẹ̀ yóò máa pè yóò máa sìn jẹ́jẹ́ ń sọ fún ọba ọba ti ṣe tó ni wàá ṣe jẹ tó kò sí short cut dọ́dọ̀ Ọlọ́run. àbùdá kò sí lọ́rùn ọ̀pẹ. stage tobacon and tobakin stage by stage ni martaba gbogbo ntójú ẹ ó dẹ pàdé ní martaba kọ̀ọ̀kan wàláhì wá witness yẹ. Allahu Akbar. ìwọ ni ọkàn ti mọ̀ pé ọ̀rọ̀ gbogbo wa tá à ń bẹ láyé just like a student tó wà yunifásitì gbogbo ti wù kójú ọmọ olówó tó yọ pàdé sọfánẹ́sì ìjọ kan o. àfẹ́ntì ọba wa mímọ̀ lójú yẹ gbogbo agbègbè mímọ̀ yọ pàdé irun tí Musa pàdé pé làkọ́dúnlọ̀ kí iná. ìsàfàrì náà haza nasọba. tí ń wá lọ́jọ́ yẹn ìmọ̀ márífà yìí ni o. ó ti dànù bí Ọlọ́run wọn ti gbà lójíṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ìjọ tó lọ́fà ẹ lọ kéwù sí lọ́dọ̀ Kádírù. bọ́ba ní òsínbàtì ní ẹ̀ dì á lóhùn pé ẹni tí Musa lọ kọ́ lọ́dọ̀ Kádírù yẹn ṣé sọ àìrí ni. sẹ́fì ọ̀kadì ló gbà lọ́lọ́ ọkọ ni àbí mo ti sọ́njẹ́ lè pé wọ́n yẹ kéwú dọ́dọ̀ Ọlọ́run ẹnìkan padà ń fún mi lésì lórí kíní pé wọ́n yẹ kéwú dọ́dọ̀ Ọlọ́run. kéwú lọ́gẹ́tàn wà ìsìláàn wà àdátul ilm ìṣe mímọ̀ ni sórí mímọ̀ gangan àkíkàtàn àwọn àfáàní kò sínú tíra. ìmọ̀ ò sínú tíra. ọ̀gbọ́n ìlà fi rìjàl ìgbáyà tí wọ́n ló wà yẹn kí ni mbẹ́mbẹ́. ọ̀gbọ́n mímọ̀ gangan ìmọ̀ wa tún pọ̀ elimu ladun àwọn ọmọ kan bẹ́ẹ̀ pé dìráyà ní látọ̀dọ̀ Ọlọ́run tásìkò ẹ̀ bá sì tó ní ọmọ fún ọ ní ìlọbẹ yẹn sọ fẹ́ di wòlíì pìpì àfàdánwò. wàtání àsídìkù wà ní ìkìláàsì. nígbà tá a fẹ́ wọlé náà àwọn bàbá nìyí àdéhùn wa pẹ̀lú ọlọ́njọ́ yẹn náà ni pé kúlù àhàká mi ká rí dọ̀ ya. alẹ́ kà máa wàlí wa. àbíkà sèkáàtì wọ́n yẹn ka tawakkul ọ̀hún ni nínú ẹ̀ nígbà tó máa ṣàdébọ̀ oníkúlù àhàká mi ká rí dọ̀ yìí. Mo yọ́nú sí o. gbogbo ìdájọ́ tó o bá gbé wa ni màá yọ́nú sí. pìpì àmáìdì ẹ̀ kalẹ̀ pé gbogbo ẹ̀wù tọ́lọ́run bá wọ̀ dọ́dọ̀ rẹ Ọlọ́run ní kú Ọlọ́run náà ni. Allahu Akbar. ó wá pẹ̀lú jalali ni ó wá pẹ̀lú jamali ni Ọlọ́run ni. sórí wa tó o bá ti dúró lórí ìyẹn ní nǹkan kan ò ní lè dàìfáṣàn ò ní bá ẹ. wàtálísù azúdù fi dúníyà. àtẹ̀sídìkù wàlẹ̀ ìmán. Masha Allah. wàtàkùwàlá àkọ́kọ́ mọ́tàbà tí wọ́n fi dọ́dọ̀ Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ni o lọ́ọ́ gbọ́ mi dáadáa gbogbo àwọn àwa fàzádì yẹn ò lè gbé ọdọ́dọ̀ Ọlọ́run o. ìwà bàjẹ́ ẹni tó fẹ́ dẹni Ọlọ́run yóò nígbàgbọ́ sọ́lọ́run yá yóò lè dín àmọ́tẹ́kùnlá torí takù tí wọ́n wí fún yín ojúmọ́ yẹn wọ́n bí Mọ̀lánà Sheikh Ibrahim adéjọba pé kí ni à ń pè ní takù wà gan ṣé o wá ní imtizalul awamir wa ijtinabun nawahi. gbogbo ntọ́lọ̀ ń pa láṣẹ pé máa ṣe wàá máa ṣe gbogbo ntọ́ ní ọmọdé bẹ̀ wá jìnnà sí. Masha Allah. wa muhabbatuhu wà wá nífẹ̀ẹ́ fi kulli hal ní gbogbo òṣèṣì tó bá gbédé torí bó bá pé lọ́lọ́run lódodo má retí pé jamali ni ọmọ ẹgbẹ́ wa ń jẹ ojúmọ́ o. kò lè máa rọrùn gbogbo gbà. ó ti wá ní jamali ni ọmọ wa ní jalal ìjọ tó bá wá ní jalal yẹn náà lè fi mọ̀ pé wallahi ó ń bẹ lóòótọ́ pàápàá ẹni ọlọ́mọ tó fẹ́ kó sáré kó tún pè dáadáa yóò yọ sí lọ́nà ìbùrú kan lónà bá tún múra dáadáa tí gbádùn bá ti dé yẹn máa ń relax. wàrọ́bíún aláìbádàtú sọ̀díkọ́tù kẹsìrọ́tù sọ̀láàtì wá síyámi wá bíkiri wákìyà múlẹ́yìlì. ọtún wa kò lóbi súdù. Masha Allah. sórí gbogbo ẹni wọn fẹ́ débi tí ń lọ yóò lásàjẹ azudu walwara gbogbo àwọn tànà tí wọn dòdòdò ń tó kó báwọ tèmi ní ẹnu yìí. ẹnu yìí ni. lánàá Mr Big ní rẹ́ẹ̀nì
Mr. Kinire lélẹ́ni Tọ́. ó tẹ̀ ti pọ̀ ó kọ̀ yẹn ti pọ̀ ọ̀gbọ́ Odidi sìmẹ́ǹtì lẹ lómi ti jẹ sínú. gbogbo kọ̀ jẹkújẹ yẹn ti pọ̀ ẹnìkan ní àwẹ̀ òun ò lè gba àwẹ̀ o wo bí láìsá àwẹ̀ láìsá dùà ọ̀ lè iṣẹ́ ìyanu kankan ò lè ṣe o. Mẹ́rẹ́kù tí bá ń ṣe tí ì ṣe pé àwọn nǹkan yẹn ní ìpẹ̀lẹ́ rẹ̀ omi àwọn pé náà ni yóò máa ṣe lẹ́lẹ́lẹ́lẹ́ tí wàá rò pé nǹkan gidi bẹ́ẹ̀ tó bá débẹ̀ wá kàn rí pé kò sí nǹkan kan bẹ̀ ni. Allahu akbar. Àmọ́ wọ́n tó fẹ́ dọ̀ríjìnà ni mi ń bá sọ̀rọ̀ lálẹ́ yìí ìta àwọn tán dọ̀ríjìnà tí wọ́n sì gbà lọ́dọ̀ ọ̀ríjìnà ni. Mọ̀lánà Ṣàlájì Abdulrazak. Allahu ta'ala. tó fi kùsátà tí bàbá ń lọ̀dọ̀ Ọlọ́run wọ́n yìí tún ṣe kálúwà. Sọ ń gbọ́ Yorùbá ṣé ọ̀la àwọn ṣé o ti gbé ṣé o ti ọ̀nà kankan mọ́ ká máa gbádùn ìgbádùn èwo ìgbádùn ń bọ̀ ṣùgbọ́n wọn fi gbádùn wa gan síbi tán yányán ibi nìkan kákan kọ́ gbóòórùn ẹ̀ ń bí ni ẹni tó fẹ́ di gidi yóò lásàjẹ Masha Allah. yóò wá ní sùúrù táǹpẹ̀ sùúrù wọn ní ìráyé sá kìí ṣe olùsí tí ò tí ì rí kankan tí wọ́n ń kọ̀ndẹ́mù kankan bí wá sí àwọn àgbàlagbà jọ̀hún níjọ́ tí wọ́n ò tí ì mọ̀ pé ó lè dá fáwọn ènìyàn kọ̀ndẹ́mù lé ọ́fíìsì ẹ̀ ń bá gbọ́ wá sí àwọn àfáwọn àgbà jọ̀hún bàbá wa gá sí nìbàdàn gbogbo àwọn afáwọn ẹni bá kọ́lé olókè yóò wọ̀ ná wá sí olùsí ni wá sí àsìkò tí wọ́n wà tí wọ́n ò mọ̀ wọ́n wá ń fi lọ dájọ́ ànábì Sulaimon pé orí òkè ló wà tó ti rí ìyàwó kan sálẹ̀ ní kọ́ Ọlọ́run ó kẹ́ ọ gidi nígbà kí Ọlọ́run dé gbogbo ilé yẹn ni wọ́n padà sọ́dọ̀ sí aláǹlá o ẹ má gan ọmọ tó láńlá ayé ní wá yóò wọ̀ ná Mọ̀lánà ṣe ìbámu lọ́jọ́ fún nínú gbádùn gan lọ́lọ́run wà Allahu akbar. àsìkárù kan dàbí ìtẹ̀yẹsẹ̀ lábẹ́ AC ni ok òdodo ni ọ̀ lè rẹ́ fún ẹ̀fọn kankan ò lè débi tó ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ pé wàá kó susu. Àwọn inú yàrá kan bẹ téèyàn bá ń bẹ́ ń bẹ́ inú ògangan ó dùn pé mo fẹ́ jí mo fẹ́ ṣàdúrà ẹni ó fẹ́ ṣàdúrà tó bá rẹ̀ nínú òkùnkùn tí gbogbo àdúgbò wọn ṣòkùnkùn lọ biribiri yóò padà sùn ní. Torí tán bá ní súdù yẹn ẹlòmíràn wọn fẹ́ ìráyé sá yẹn kó ráyé sá kó máa fi rẹ̀ jìyà. Ṣé Ibrahim nìyẹn ti lọ márífà jòkólẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ kọ́ dẹ̀ mọ́ dọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. Nso. والخامس العدل والإحسان. Torí tó wá tẹ̀lé gbogbo àwọn mùrídì. العدل والإحسان. Sórí níbi tí Ọlọ́run bá fi ìrẹ́ ọ sí lọ́dọ̀ àfa rẹ̀ wàá ṣe déédéé bẹ́ẹ̀ o wàá dẹ̀ ṣe dáadáa téèyàn bá fẹsẹ̀ kọ lọ́dọ̀ ṣéwù rẹ̀ lábẹ́ ilé wàlẹ́ ibi ó bá rí ó sá lọ lókè wọn ò ní rí gbálẹ̀ o. Allahu akbar. Foundation nílé ẹni tí foundation yẹn bá ti dàrú tí ò solid owó padà wá dé lọ́wọ́ ló ń fẹ́ sọ di upstairs sọ pé foundation yẹn dẹ̀ ní ò dá yìí gbogbo tó kọjọ́ kan ni ó dàlú lẹ̀ o kálukú ó tún ọ̀dọ̀ àfa rẹ̀ ṣe dúró déédéé ń bẹ̀ ibi Ọlọ́run ó sin ọmọ ló ti sin ọmọ yẹn àwọn kankan ń bẹ tí ismula yusarif ni kọ́dà ń bẹ lọ́dọ̀ lóga bó tu kọ́ ọmọ káàbọ̀ tó ọba débẹ̀ láyà ń sọ̀rí fún. ilé yóò lè yí padà bẹ́ẹ̀ ni bàbá ò ṣe yí padà ìyá ò ṣe yí padà ẹni tí ó bí ọ ló ti bí ọ yẹn ìwọ ni wàá mọ irú ádàbù tí wàá lò tí wàá fi sọ sídìí mbẹ. Masha Allah. ṣéwù rẹ náà ò ṣe yí padà. ṣéwù rẹ náà ò ṣe yí padà ni mo ti wí fún. ṣéwù rẹ náà ò ṣe yí padà ládàbí ló kù tọ́ ọmọ. bàbá bàjẹ́ lálẹ́ à ìwọ náà ti mọ̀ ẹ́ pé àmàlù èèyàn gbọ́dọ̀ máa lọ lé ṣéwù kọ́ wá gbádá kọ́ fọkàn balẹ̀ pé níta bàbá àmọ́lù níta bà lọ́nù lé nìyẹn ó ṣe déédéé bàtà lọ sí ara fọ́fà. ìwọ gangan ó ti múra kalẹ̀ ntọ́ ọba bá ní bọ́ bá kú mà déédéé bọ́ bá bílánà déédéé bọ́ bá kí wọ́n fọlọ́pàá mú ọ àwọn èèyàn máa bẹ̀rẹ̀ ntí nàyìn tó bá ìkílẹ̀ tún wá àlẹ́ yẹn tún padà débẹ̀ bí sẹ́wù tí yóò bá wọlú aṣọ jàlálà yẹn òun náà da tiẹ̀ bóra ni ń bẹ lára tiẹ̀ náà níjọba débẹ̀ tó bá jàlálà yẹn ìwọ lọ kú lórí ẹ̀ délẹ̀ pé Ọlọ́run ó kọ̀ yín tábà wọnú ọgbà báwo ni sẹ́wà dáadáa wọ́n ti bi ara lé lẹ́nu ọ̀nà nsàlẹ̀ ń gbọ́dọ̀kè wọ́n ní tọ́ wọ́n bá ti ní àbá tọ́ ani àyà kí ni àti lọ tó lọ́wọ́ òkè ń gbóná lọ́wọ́ nù yìí máa gbóná kò síbi tí ì gbóná. ọ wà ń jà lánàá ni
ìwọ náà tán lọ́dọ̀ àfààní pìpì àmáìdì ẹ pé àmọ́ hàlù tán wà ìyẹn ni ó jẹ́ kó lè succeed torí hàlù tó bá bá wọn yẹn ó ti pìpì àfún wa àmọ́ bí wàá ṣe manage ẹ̀ tó bá gbẹ̀rín tó bá gbà wà lẹ́jọ́ rí tí àbá ti sẹ́rìn lẹ̀ ìwọ náà ká tiẹ̀ kó lẹ̀ o. àmọ́ àkọ́kọ́ ni asidik ẹni ọba fẹ́ gbà fún ẹni Ọlọ́run gbà fún pẹ̀lú òdodo. wal ikhlasi. wọ́n á fọkàn rẹ mọ́ pẹ̀lú wọn ni torí pẹ̀lú ìkíláàsì yẹn ni ó jẹ orí martaba yẹn dé lọ́dọ̀ wọn délẹ̀. èyí tí wọ́n ń da kálukú láàmú lẹ́ni òun náà ni mo ṣe díẹ̀ ó ti tó mi. nígbà mo sọ wọn torí àdánwò lọ́ọ́ ti bá débi lọ́wọ́ oúnjẹ tọ́lọ̀ ń fẹ́ fún ànẹ́bí Ibrahim ní gbogbo martaba ayé ó ní wàá ìsìbà wáyé náà. àkọ́kọ́ fi àdánwò wàá ìsìbìtẹ̀lá Ibrahim náà. ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. worú oore ńlá tó fẹ́ ṣe fún ọ ní ṣùgbọ́n àfàdánwò ńlá kan àmọ́ ìgbà tí ó dà kọ àdánwò yẹn bìkẹ́lìmẹ́ ti ní o. فأتمهن. ó yà wá gbọ́ dáadáa ìgbà tó ní kẹ́lìmẹ́ ẹ̀yọ̀ kan ọ ní فأتمهن húnà yẹn jẹ́ àmọ́ àdánwò tó fi kan ti pọ̀ kì í ṣe ẹ̀yọ̀ kan o àmọ́ gbogbo àdánwò tí wọ́n sẹ́ẹ̀tì fún pàrọ̀ ló paasi ọba tó paasi ànábì Ibrahim ọjọ́ Ọlọ́run jáwa ní o paasi. قال إني جاعلك للناس إماما. gbogbo àdánwò yẹn tán lọ́dọ̀ jáwa ní ìníjà ìlúkà للناس إماما eléyìí láfaradà tá a bá ránṣẹ́ sí gbogbo ayé yóò rí jẹ́. ìwọ náà lọ́dọ̀ ṣéhù rẹ àwọn ìmìtíánì kọ̀ọ̀kan ń bẹ tí wọ́n ń ṣe fún ọ fẹ́ẹ̀lì tó ń fẹ́ẹ̀lì ni ò jẹ́ wọn mọ bí wọ́n ti ṣe ọ kò jẹ́ wọn ó ti mọ irú àyè tán fẹ́ fi ọ sí. إني جاعلك للناس إماما. ìbẹ́ máa parí gbogbo àdánwò tán tọ́lọ́wọ́n bá fi kan Ọlọ́run فأتمهن bó ti pọ̀ tó yìí ọ parí ẹ̀. إني جاعلك للناس إماما. wọ́n wá sí ọlá ṣáájú fún gbogbo ayé. قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. àríwá mòjì ó ti ìdẹ́lẹ̀ ọlọ́mọdé ojú mi nìkan ọkọ àwọn min zurriyyati gbogbo àwọn ẹni rẹ gbogbo àwọn tàná ńlọ́bí jásí pé kí n sọ fún ọ kò sí fíkánsì kankan bì kankan. kò sí fíkánsì kankan bí kankan. kò lánàá náà ló wí fún wa ń bí pé kọ́ni gulqat abwaba sikir wà futihat abwaba khidma. ọ̀fẹ́ déyàn lẹ́ni ìní ọmọ sàskárì ọ̀sẹ̀ síkìrì ṣùgbọ́n lọ ẹsẹ̀ rẹ máwọn kan tí wọ́n ti ń bẹ lójú ọ̀nà àwọn ni wọ́n fà ọ́ wọlé without that entity you can't be nothing. بثلاثة. májà ìfàtì ṣé ewu ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéra ni. Masha Allah. tọ́lá wa mùrídìí tá à ń bẹ́ ń bí wọ́n fẹ́ kí kò sí ti wá aṣáájú kan bíi kí mùrídìí kọ̀ọ̀kan ó dàbí òun. Masha Allah. làwọn Yorùbá wa ní jọmíjọmí ìdánidálẹ̀ òkúrò ló máa ń sọ yẹn á dà yàtọ̀ àfàwọn ẹ̀ ti rorò jù. wàhálà wọn pọ̀. tí wọ́n dẹ̀ ń fẹ́ fún wa ni pé ẹ̀yin náà eré yìí pọ̀ wáyé pé lánàá ní sáwí yàtí ń bá yín sọ bí kádìrì kádì. تكتسب لمعالي. tó ní wàá ṣe gbìyànjú tó ní o kò sí jọ́ǹpù kankan kò dẹ̀ sí jọ́ǹpù kan bẹ́ẹ̀ bọ́ ọ bá ṣe gbìyànjú tó lọ́wọ́ rẹ ó ṣe tẹ̀ gíga àwọn afẹ́ dé yàn ibi la wà nísìnyí ojú tí à ń wo kálukú wa ojú pé à ń ṣàìsùn tẹ́lẹ̀ tí ń bẹ́ẹ̀ tó bá láwọn tí èé ṣàìsùn bí ti yán hó ní ọmọ yẹn gbù. وما طلب العلا سير ليالي. tọ́lá bẹ́ẹ̀ di gidi wà láì wá fẹ́ sùn. فأيام الحداثة فاغتنموها. tí tẹ́ ń fi ayé yẹn tí ń lu ayé ẹ̀ nílòkulò tí ń wá tí ó gbèdébẹ̀ tí kì í sọ̀dọ̀ Ọlọ́run sọ fún pé kàn ń waste time ẹ̀ ni. فأيام الحداثة فاغتنموها. ìlú yìnyẹn rí iná dáadáa tó lè ṣe àìmọye tìláwátìlì Kùránì tètè ká. وأيام الحداثة فاغتنموها. ìwọ àti gíláàsì ọ̀tún gan gíláàsì náà ọ̀tún máa ranjú nu gíláàsì. وأيام الحداثة فاغتنموها. dọ́tà láfíà rẹ̀ ń bẹ tó lè jókòó 5 hours 6 hours tí ẹ̀yìn rẹ̀ ò tí ì ní mọ̀ pé òun ṣe nǹkan kan tètè jókòó yẹn báyìí o. ألا. tó ń bọ̀ ọ́ fẹ́ jókòó yẹn wà láì tó bá ti yan náfìlà tó rí iṣẹ́ ọ̀pọ̀ àwọn àgbààgbà náà ti ní àwọn chíà gidi nílé àràádúrà wọn nísìn wọn á ti ṣe díẹ̀ tán wọ́n bọ̀ sórí iṣẹ́ àní Ọlọ́run náà ti rí bí wọ́n ṣe wà. àsìkò tí gbogbo oríkèéríkèé ara yẹn pé tó dún rí ẹ̀ sọ fún ọ gbogbo ẹ̀ tó dé èèyàn láyé wọ́n dà lọ́dọ̀ ni. Allahu Akbar.
Ọ̀dọ́ ti èrè bẹ̀rẹ̀. rẹ̀ ni wọ́n ń jẹ lágbà. àgbọ́yé. Tún gbọ́. Wọ́n ti dèèyàn látọ̀dọ̀ torí wọ́n ti ń ṣiṣẹ́ lẹ̀ gbogbo nǹkan ṣe tó dàbí pé Ọlọ́run ò rí wọn yẹn Ọlọ́run ti káǹtì ẹ̀. Ó wá kú ìzábẹ́lẹ̀gù àṣùdàwù. Àtẹ̀yìnáwó rahmatan aw àtẹ̀yìnáwó ilman. Ẹlòmíì tó fi parí skul wà láì kò mọ̀wé. Allahu akbar. Ẹlòmíì náà dẹ̀ parí tó fi parí lè kéwù ò tí yé. Ìgbà tó ti jáde tán ni máànà àti mànàwí ṣẹ̀ṣẹ̀ ń dé bá. Ẹni Ọlọ́run bá fẹ́ ṣe dáadáa fún àṣẹríyà mọ̀kútàṣùlù yawm. ayyuhal mujrimun. Láwọn tí wọ́n bírèènì jù ní kíláàsì nílé kéwù ní àbí ilé ìwé lọ́ọ́ wò wọ́n lé ní torí tí wọ́n mọ̀ jù yẹn ní yóò jẹ́ wọn máa ṣe gàlégàlé sáwọn ọ̀gá wọn wọ́n padà máa ń fara pa ni. Nínú àwọn tó ń gba mọ̀kìbúlù jáde lọ́ba ni pé mọ̀ ṣe dáwùlà a máa ń gbàtà dé wá lé kéwù kódà kò mọ̀ nǹkan. Olódo dẹ̀ wá ni o. Allahu akbar. Kí ló kàn lọ́n pẹ̀lú olódo ni. Gbogbo tí wọ́n rò pé fi ń pín yẹn kò fi pín ṣùgbọ́n tí mò ń sọ fún ọ ni pé lásìkò. fagitẹ̀ ni mo wá. Egungun yẹn le tí àlàáfíà yẹn le gbogbo àwọn tán di wòlíì ńlá lákọ̀ọ́kọ́ tí wíwọ́n náà ọ̀dọ́ ni wọ́n dá o. Masha Allah. Sọ pé ọ̀dọ́ parí sógójì ọdún gbogbo ànábì Ọlọ́run wọ́n ti dà nábì wọ́n ti di tán fẹ́ dà ṣùgbọ́n gbígbé wọn dìde bíbọ̀ ń stẹ̀ hóm àti gbé wọn dìde la lọ́lára kó dogójì ọdún ìwọ ẹni tí ò tí ì mọ ibi tí ń lọ kò mọ way out kò mọ kéwòn kò mọ̀wé kò mọ kankan tó fẹ́ ṣe dogójì ọdún lọ́yẹ̀ tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yóò lè díẹ̀. Torí kù wọ́tò zákìrà rẹ̀ dọ́pt làákà ìdéyàn fi máa hàn kan tí fi máa di nǹkan mú yóò ti máa lẹ. Àwọn èjì kan bẹ magnetism ni tọ́ba ti ń ha báyìí yóò máa hàn ni fọ́sẹ́gìnìmọ̀ à rọrọ̀ ọgbà yẹn kásìkò tó ṣẹ̀ṣẹ̀ máa wá kiri ó tó dé. Ala innal hadasata la tadumu. Ala innal hadasata la tadumu. Afa kan ni wọ́n ọ̀dọ́ dàkúnjẹ́ sọ fún ọ ìgbà tó ń lò yìí kì í pẹ́ bọ́ o. La tadumu. Kò lọ gbére o. La tadumu. Wà lẹ́yìn ọkàn náà pé àgbà máa ń dé. Allahu akbar. Kò ní sọ fún ọ bá gbà ń dé kò sẹ́ni kankan tí màá gbà kó ń dàgbà gbogbo àwọn àbáyé bàbá lágbà wọn ọmọdé mélòó làwọn ọmọdé mélòó ni yàn níbẹ̀ kọ́ ṣùgbọ́n nínú egungun kálukú nínú ara kálukú náà ti mọ bó ṣe ń rí so ọ̀rẹ́ yìí tẹ̀sí wà bí mi báyìí. ẹ̀yin náà ti dàgbà Masha Allah ẹ̀ ti dàgbà. Àmọ́ wàláhì kìí ṣe fáàrí. Masha Allah. Lajú bá mi lórí eré rí láyé. Masha Allah. Ẹ̀kọ́ là ń lè rántí mi ń lè rántí pé njọ́ inú mi wá dùn títí pé bí mo ti lọ́ọ́ ṣeré dè títí dọ̀la bọ́ba ní ìbéèrè rẹ̀ ń wá wà láì fi bínú nílé ọ̀rẹ́ kan pé wọ́n ní bẹ́ẹ̀ bá ti bá ń lé ilé ẹ̀dẹ̀ kan lọ́wọ́ ń lẹ́nìkan tí ń wá àfọlọ́hùn. Bọ́ba dẹ̀ ti lè pọ́ ọ̀rẹ́ kan náà ń wọ́ wá tí ń disturb ẹ̀ lé dànù táìmù tí wọ́n fẹ́ fi ṣiṣẹ́ ẹnìkan máa ń rú ọ lẹ́jọ́ orí ibú. Mo sọ fẹ́ nìkan mo ní àwọn ìgìláàkù kan bẹ tán kó báyà ẹlòmíì yóò rò pé kùbúùlù ni àwọn àlejò jálàbí rọ orí ibú tiẹ̀ nìyẹn ó ní wọ́n mú nọ́mbà ìwọ tí wọ́n ń tòlí ẹ̀ tí wọ́n mú nọ́mbà lọ́wọ́ gbogbo lébi tí wọ́n ti mú nọ́mbà lánàá ẹnìkan ìpadà débẹ̀ mọ́ lọ́la torí tó ṣe tán fi mú nọ́mbà yẹn tó lọ́jọ́ ni tí o bá ti láyè ṣiṣẹ́ kún kọ́ńtínítì lójú ọ̀nà yìí ọ̀ráyè ṣiṣẹ́ jojúmọ́ ọ̀ráyè ṣe àwọn sẹ́yìn lọ ọkàn kùbúùlù kọ̀ọ̀kan dé lójijì lọ́wọ́ rò pé gbádùn dé ìgbádùn tí ó padà lọ ni. Wìláyà tó fẹ́ dà mo ti ní o pìpì àdánwò níjọ́ tá àdánwò bá dé ni wọ́n fi sọ pé àlá inna awliya Allah. La khawfun alayhim wala hum yahzanun. Ò ní rí ìbànújẹ́ ṣùgbọ́n wọ́n ti dé martaba kan tí ó ti kọjá ìbànújẹ́ gbogbo tó bá rí tó bá dé lillahi alhamdulilayi ala kulli hal gbogbo àwọn tájú kó ìṣẹ́ni ọlọ́run kan tí ò dánwò rí. La khawfun alayhim. La khawfun alayhim nǹkan kan ò ní ṣẹ̀ṣẹ̀ máa gbìn wọ́n jìgìjìgì. Wala hum yahzanun. sì ní bà wọ́n nínú jẹ́. Alladina amanu wa kanu yattaqun. gbogbo àwọn tá a dẹ̀ ń sọ yìí tí wọ́n jẹ́ mùmí ní òdodo. Kanu yattaqun kò sí tán fi débẹ̀ jù bẹ̀rù Ọlọ́run lọ.
Lahumul bushra sọ fáwọn yẹn gbogbo ẹni ọba rí bẹ́ẹ̀ tó lahumul bushra. fil hayati dunya wa fil akhirah. àmọ́ kéèyàn tó dé martaba nu yàrá tá à ń sọ yẹn. àfa yìí sọ pé àwọn tán di mùmínì òdodo yà yà tó anafsu al-mutma'in. irji ila rabbiki radiyatan mardiyya. gbọ́ ìbára yẹn o radiyatan mardiyya. àwọn tí wọ́n yọ́nú sí ìdájọ́ Ọlọ́run tí wọ́n ti gba gbogbo ntọ́lọ́run gbédé wọ́n ti yọ́nú sí Maria Ọlọ́run náà padà wá yọ́nú sí wọn padà. fadkhuli fi ibadi fadkhuli jannati. bọ́ba ìbálẹ̀ jẹ́ nínú àtàyè yìí náà ntẹ̀yìn á fi wọ̀ láyé ìbẹ̀rù Ọlọ́run ni. Lahumul bushra. wọ́n ṣe títí wọ́n bẹ̀rẹ̀ gbádùn bá ti ń gbádùn yìí. fil hayati dunya wa fil akhirati. bàbá wa gbádùn títí ọ̀dọ̀ba ẹ̀dẹ̀ nílẹ̀ yìí ọ̀gbọ́ ó tún dọ̀ba Èkó náà lẹ́dẹ̀. Lahumul bushra. bẹ́ẹ̀ni torí bàbá délé náà ń sìn gbogbo ẹni ọba àmọ́ tó sì máa dáwọ́lá yìí àwọn náà máa gbá ọlọ́mọ sóore fún wa o. Lahumul bushra. sọ iye ńláńlá bẹ́ẹ̀ tọ́lọ̀ ń gbé kalẹ̀ sínú ìlú yẹn ní production púpọ̀ o. Lahumul bushra fil hayati dunya wa fil akhirah. torí ìlú tiyín náà tí ò lóko wà láyọ̀ lè promote ẹ̀. ìlú tiyín náà tó lórúkọ o lè promote bí ẹ. wọ́n bá ti yanjú tó fi ìlú yẹn náà jó kọ ọgbẹ́ dìde náà nìyẹn. Allahu akbar. àmọ́ tí wọ́n fi gbé dìde tí wọ́n fi lò tọ́lá yẹn fi dàárọ̀ tí fi dalẹ́ tí fi mọ́jú òun náà ní bẹ̀rù Ọlọ́run. wọ́n askar ọ̀hún wò mí ẹni wọ́n ń wo ewúrẹ́ ni Yorùbá wí. Masha Allah mo bí àwọn ṣe olóde. tọ́ àbí ṣé òwá dé. Masha Allah. àbí ṣé àbálódé tọ́ wọ́n ní ṣé òun ti dé. Masha Allah. tọ́. ibi abadé yìí Ọlọ́run wọlé àbá ti ń wọlé. wọlé àbá tí wọ́n wọlé báwọn nìyẹn. àtiwọ́ àtẹ̀mí àtàwà. Ọlọ́run já nígunlẹ̀ dáadáa. ká nígunlẹ̀ dáadáa. ìyẹlẹ náà lábì parí ẹ̀ pé fábì já ìhé. wà bí ìsìn. tayyib lana. àìṣà ní àyà. gbogbo wa ń lò lọ́wọ́ yìí Ọlọ́run já rí lò dáadáa o. wákàtí mú lánàá bẹ̀lẹ̀ káyìbìyà máa lànà rọ̀bù sí wa. azakir. asakiri ló gbé asakiri sí wa bẹ́ẹ̀ ń tòsí. adakir. bisimilah.